ṣe dàgbà yà láyé o, kó má ṣe dòkú mọ́ mi lọ́wọ́. Bá mi wò láwòye, kó má ṣe dàgbà yà láyé o. Bá mi wò láwòye, kó má ṣe dàpọ̀ mọ́ ẹgbẹ́kẹ́gbẹ́. Ọmọ èyí tí ó fi fún mi. A kí wa lórúkọ Kristi. Bí Ọlọ́run ti fàyè gbà wá láti darapọ̀ mọ́ ẹ̀kọ́ Bíbélì ti ọjọ́ òní lórí èyíkéyìí bóyá rédíò ní tàbí ẹ̀rọ alátagbà èyí tí ẹ ti lè máa wò wá tàbí tí ẹ ti ń gbọ́ wá káàkiri àgbáyé. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ náà. Gẹ́gẹ́ bí ohun tí a ti ń bá lọ lábẹ́ ẹnu ijọ́ mẹ́ta yìí, ìtọ́ni òbí ní ìlànà Ọlọ́run nínú ayé ìgbàlódé yìí, tí a sì ń wo ìpèníjà tó wà nínú títọ́ àwọn ọmọ ní ìlànà Ọlọ́run, pàápàá nínú ayé ọ̀làjú tàbí ìgbàlódé tá a wà yìí. Ṣùgbọ́n lónìí ní pàtàkì jùlọ ní gbòógì, àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a ó máa yànnàná lé lórí, tí Ọlọ́run ti pèsè àwọn bàbá wa àti màmá wa tí wọ́n máa ṣáájú wa nínú ìjíròrò yìí. Òun náà la pè ní ewu ìbákẹ́gbẹ́pọ̀ láàrin àwọn ọmọ, ewu tó rọ̀ mọ́ ìbákẹ́gbẹ́pọ̀, gẹ́gẹ́ báwọn èèyàn olóyìnbó ṣe máa ń sọ, wọ́n ní peer pressure. Òun náà ni a fẹ́ wò lónìí láti jíròrò. A ní àwọn Ọlọ́run tí wọ́n wà ní ibi láti ṣáájú wa nínú ìjíròrò yìí. Ní apá ọ̀tún mi, a ní màmá wa tí wọ́n máa dárúkọ wọn fún wa. Olúrónbí Margaret. Ẹ káàbọ̀ màmá Olúrónbí. Ẹ káàbọ̀. Bákan náà ni a ní bàbá wa, mọ̀ nígbà tí wọ́n bá dárúkọ wọn, ọ̀pọ̀ wa náà la ó mọ̀ wọ́n àti máa ń gbádùn wọn lórí ètò yìí. Ọmọ bá rọ́pò Ògúnwùsì. Ẹ káàbọ̀ bàbá kábíyèsí. Jíǹde ara túbọ̀ máa jẹ́. Ẹ jẹ́ ká gbàdúrà. A dúpẹ́ Ọlọ́run olóore ọ̀fẹ́, ìwọ tó ń tipasẹ̀ mímọ́ rẹ tọ́ wa sọ́nà tó sì ń kọ́ wa, ìwọ tó sì lè ṣe ohun gbogbo nínú ohun gbogbo. A tún ti wá láti wá gbọ́ ìtẹ́ ní fún wa, kí ilé wa lè rojú, kí àwùjọ wa lè ráàyè, kí ohun gbogbo kó lè tùbà kó lè túṣẹ fún ìtẹ̀síwájú, kó gun ẹ̀yìn Ọlọ́run kó sì lè máa bú jáde. Torí náà ẹ̀mí mímọ́ fúnra rẹ ṣí wa létí inú o. Àmín. Fọ̀rọ̀ rẹ hàn wá. Àmín. Fòye hàn wá. Àmín. Ohun tó sì fẹ́ lu ọ̀rọ̀ rẹ fún nínú ìdílé kọ̀ọ̀kan jẹ́ kó wá sí ìmúṣẹ. Àmín. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Gẹ́gẹ́ bá a ṣe sọ, ewu ìbákẹ́gbẹ́pọ̀ láàrin àwọn ọmọ gẹ́gẹ́ bí ìpèníjà lóde òní fún àwọn òbí láti tọ́ wọn sọ́nà. Àwọn ibi kíkà wa, ibi méjì náà là á wò. Ìwé Òwe orí ìkíní ẹsẹ̀ ìkẹwàá dé ìjìdínlógún, màmá wa ẹ sáré bá wa kà á. Gbà tí bàbá wọn bá ka Sámúẹ kínní orí kejì ẹsẹ̀ kejìlá dé ìkejìdínlógún. Ìwé Òwe orí kìíní ẹsẹ̀ ìkẹwàá dé ẹsẹ̀ ìkejìdínlógún. Ọmọ mi, bí àwọn ẹlẹ́ṣẹ̀ bá ń tàn ọ́, ìwọ má ṣe gbà. Bí wọ́n wí pé wá pẹ̀lú wa, jẹ́ kí a bá fún ẹ̀jẹ̀, jẹ́ kí a lúgọ ní ìkọ̀kọ̀ di aláìlẹ́ṣẹ̀ láì nídìí. Jẹ́ kí a gbé wọn mì láàyè bí isà òkú, àti àwọn ẹni dídúró ṣinṣin bí àwọn tí ó ń lọ sínú ihò. Àwa ó rí onírúurú ọrọ̀ iyebíye, àwa ó fi ìkógun kún ilé wa, dá ìpín rẹ pọ̀ mọ́ àárín wa. Jẹ́ kí gbogbo wa kí a jọ ní àpò kan. Ọmọ mi, má ṣe rìn ní ọ̀nà pẹ̀lú wọn, fa ẹsẹ̀ rẹ sẹ́yìn kúrò ní ipa ọ̀nà wọn, nítorí tí ẹsẹ̀ wọn súré sí ibi, wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ sílẹ̀. Nítòótọ́ lásán ni a na àwọ̀n sílẹ̀ ní ojú ẹyẹkẹ́yẹ, àwọn wọ̀nyí sì bá fún ẹ̀jẹ̀ ara wọn, wọ́n lùmọ̀ ní ìkọ̀kọ̀ fún ẹ̀mí ara wọn. Sámúẹ kínní orí kejì.
bẹ̀rẹ̀ láti ẹ̀ṣẹ̀ àdúpẹ́. Àwọn ọmọ Élì sì jẹ́ ọmọ Béliálì, wọn kò mọ Olúwa. Ìṣe àwọn àlùfáà pẹ̀lú àwọn ènìyàn ni nígbà tí ẹnìkan bá ṣe ìrúbọ, ìránṣẹ́ àlùfáà á dé nígbà tí ẹran náà ń hó lórí iná, tí ohun tí ọ̀pá ẹran oníga mẹ́ta lé ọwọ́ rẹ̀. Òun á sì fi gún inú apẹ tàbí kẹ́tílì tàbí odù tàbí ìkòkò, gbogbo èyí tí ọ̀pá ẹran oníga náà bá mú wá òkè, àlùfáà á mú fún ara rẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe sí gbogbo Ísírẹ́lì tí ó wá sí ibẹ̀ ní Sílò. Pẹ̀lú kí wọn kí ó tún sun ọ̀rá náà, ìránṣẹ́ àlùfáà á dé, á sì wí fún ọkùnrin tí ó ń ṣe ìrúbọ pé, fi ẹran fún mi láti sun fún àlùfáà, nítorí tí kì yóò gba ẹran sísè lọ́wọ́ rẹ bí kò ṣe tútù. Ọkùnrin náà sì wí fún un pé, jẹ́ kí wọ́n sun ọ̀rá náà nísinsìnyí, kí o sì mú iyekíye tí ọkàn rẹ̀ bá fẹ́. Nígbà náà ni ó dá a lóhùn pé, bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n kí ìwọ kí o fi fún mi nísinsìnyí, bí kò ṣe bẹ́ẹ̀, èmi ò fi agbára gbà á. Ẹ̀ṣẹ̀ àwọn ọ̀dọ́mọkùnrin náà sì tóbi gidigidi níwájú Olúwa, nítorí tí ènìyàn kórìíra ẹbọ Olúwa. Ṣùgbọ́n Sámúẹ́lì ń ṣe ìránṣẹ́ níwájú Olúwa, ó ṣe ọmọdé tí a wọ̀ ní éfódì ọ̀gbọ̀. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Ọpẹ́ ni fún Olúwa. Èròǹgbà ẹ̀kọ́ yìí, òun náà ni láti jẹ́ kí òbí mọ ojúṣe wọn ní dídarí àwọn ọmọ nípa yíyan ọ̀rẹ́ àti àjùmokegbepo. Nínú ìfáàrà wa, ká tó lọ sínú ìjíròrò, Sámúẹ́lì tó ní ìbẹ̀rù Ọlọ́run tó sì ń gbé àárín àwọn ọmọ Élì. Àwọn ọmọ Élì jẹ́ aláìníye ọkùnrin, wọn kò mọ Ọlọ́run. Ọmọ onígbàgbọ́ kò gbọdọ̀ mú ìtìjú, ẹ̀sín àti ìbànújẹ́ bá àwọn òbí rẹ̀. Ohun tó bá máa mú àbùkù bá àwọn òbí wa a gbọ́dọ̀ yàgò fún un. Àwọn nǹkan bíi oyún àìròtẹ́lẹ̀, àgbèrè irọ́, ẹgbẹ́ òkùnkùn, ìmutípara, ẹ̀tàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ọmọ onígbàgbọ́ gbọ́dọ̀ rí pé wọ́n mú ayọ̀ àti inú dídùn bá àwọn òbí. Jẹ́ ká rántí pé Sámúẹ́lì dàgbà ní ara àti ní ojú rere Ọlọ́run àti ènìyàn, bó tilẹ̀ jẹ́ pé àárín akóbìnrin oníjẹkújẹ àti ẹ̀pátá ènìyàn ló gbé. Mọ̀ pé ìfáàrà tí a ń wò láàárọ̀ ẹ̀, tí a sì gbé ìdílé ẹ̀ka iwájú wa láti wò, kì í ṣe ohun tó jájòjì sí wa, ṣùgbọ́n ní pàtàkì a ń wò wípé ṣó ṣeé ṣe kí ọmọ tiẹ̀ bá ara rẹ̀ láàrin àwọn tí a ṣàwòrán wọn yìí, kó sì dáńtọ́, kó sì lè rìn nínú ìbẹ̀rù Ọlọ́run, àbí kò ṣeé ṣe, àti kí ni àwọn ohun tó lè ṣokùnfà tí ọmọ fi lè wà láàrin ẹgbẹ́, láàrin ọgbà, ṣùgbọ́n kó má hùwà wọn. Àwọn nǹkan wọ̀nyí náà ni a ó máa wá sí mọ̀ wípé ẹ̀kọ́ yìí ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀ lákòókò tá a wà ẹ̀. Mo gbàládùra pé bá a ṣe máa dírù wọn, ẹ̀mí mímọ́ fúnra rẹ̀ a máa fòye rẹ̀ wá o. Àmín lórúkọ Jésù. Ká tẹ̀síwájú láì dé ìnàpinnu. Wọ́n ní kí ni àwọn ohun tí Ọlọ́run ń retí lọ́wọ́ àwọn ọmọ tiẹ̀, àwọn ohun tí Ọlọ́run ń retí lọ́wọ́ àwọn tí ó jẹ́ ọmọ tiẹ̀. A máa bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa. Kí ni a lè sọ pé Ọlọ́run ń retí lọ́wọ́ àwọn tá a bá pè ní ọmọ Ọlọ́run? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èyí tí ẹ̀ jẹ́ kí n rántí orin kan tá a máa kọ nígbà tá a wà kéékèèké, pé ọmọ èṣù níjà jẹ́jẹ́ lọmọ Ọlọ́run ṣe jẹ́jẹ́. Ọmọ Ọlọ́run òun láti ní ìwà bí Ọlọ́run, nítorí pé ọmọ tí Yorùbá gan ń pálọ̀ pé ọmọ tẹ́kù bá bí ẹkùn ni ó jọ.
ewúrẹ́ ò lè bí ọmọ kó jẹ àgùntàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí sì ni ọmọ Ọlọ́run òun láti lè so èso ẹ̀mí, kó gbé ìwà pẹ̀lẹ́ wọ̀, ìṣoore, ìtẹríba. Bá a bá ka gbogbo ohun tí a mọ̀ nípa èso ẹ̀mí gẹ́gẹ́ bí ìwé Gàlátíà orí 5 ẹsẹ̀ kọkànlélógún ẹsẹ̀ kejìlélógún tó kọ́ fún wa, gbogbo wọn yẹn ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó gbọ́dọ̀ kọ́ wa ní ẹ̀kọ́. Ṣùgbọ́n nǹkan kan wá wà ńbẹ̀ o. Ọmọ tá a bí wá sáyé, òbí ó ti pasẹ̀ tòbí wá sáyé, kò mọ nǹkan kan pa ayé, ṣùgbọ́n òbí ló ń láti máa tọ́ ọmọ sọ́nà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa nínú ìwé mímọ́, ìwé Jòhánù. Ó ní pé igi rere á so èso rere, èso làwọn ọmọ jẹ́, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ní Sáàmù 127 pé ọmọ ní ìní Olúwa, ọmọ inú sì lè èrè rẹ̀. Ojúṣe òbí ló máa tọ́ ọmọ sọ́nà, torí pé aṣáájú lòbí jẹ́. Ọmọ tó ń bọ̀ wá sáyé yìí o, jẹ́jẹ́ ló ń bọ̀, kò sí eléyìí tó mọ̀, òbí ló wá máa mú jánà. K'Ọlọ́run kó ràn gbogbo wa lọ́wọ́. Ṣé bàbá à ń tẹ̀síwájú, wọ́n wá ní torí pé òbí là ń wò báyìí, wọ́n ní kí ni òbí lè ṣe nígbà tí ọmọ bá fi ìwà búburú hàn, kí ó ya ara rẹ̀ sọ́tọ̀ lára ẹbí àti ìpéjọpọ̀ àwọn tó ní ìbẹ̀rù Ọlọ́run. Mọ́mì wa bóyá kẹ́kọ̀ọ́ kọ́ bá wa. Mo fẹ́ ka ẹsẹ̀ 3 Tímótì 2 tí mo kà yẹn kó lè túbọ̀ yé wa. Àwọn ara ìwà tó máa farahàn ní òpin ayé tí a pè ní ewu yìí nìyí: aláìnífẹ̀ẹ́, aláìlè dáríjini, abanijẹ́, aláìlè kó ara wọn ní ìjánu, ohùn rorò, aláìnífẹ̀ẹ́ ohun rere. Kí ni òbí lè ṣe nígbà tí a bá rí àwọn ìwà tó jẹ́ ìwà òpin ayé yìí nínú ayé àwọn ọmọ? Èkíní, kí òbí kí ó yẹ ara rẹ̀ wò. Kí òbí yẹ ara rẹ̀ wò. Tá bá sì ti yẹ ara wa wò, tó bá níbi tí àwa gan tó a kù sí, ká kọ́kọ́ jẹ́wọ́ rẹ̀ fún Ọlọ́run, ká bá Ọlọ́run làjà. Èkejì ni wípé àpẹẹrẹ rere, gẹ́gẹ́ bí dádì wa ti kọ́kọ́ kà fún wa ní ibi tí wọ́n kọ́kọ́ kà ní àkọ́kọ́ yẹn, òbí kan gbọ́dọ̀ jẹ́ àpẹẹrẹ rere fún ọmọ, torí ibẹ̀ ni ilé ẹ̀kọ́ àkọ́kọ́ tí wọ́n ń lọ. Bẹ́ẹ̀ ni, so tá bá rí ìwà tó jẹ́ pé ó tako ti Ọlọ́run nínú ayé àwọn ọmọ, a gbọ́dọ̀ padà lọ bá Ọlọ́run láti bá Ọlọ́run sọ̀rọ̀, ká jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tiwa. Yàtọ̀ sí yẹn gan, ká wá wo àwọn ọmọ yẹn, ká pè wọ́n, ká dá wọn ní ẹ̀kọ́, torí ìwé òwe orí 22 ẹsẹ̀ 6 sọ fún wa wípé tọ́ ọmọ rẹ ní ọ̀nà tí yóò rìn, tó bá dàgbà tán kì yóò kúrò nínú rẹ̀. So a gbọ́dọ̀ kọ́ wọn ní ọ̀rọ̀, ní ìtọ́ni, ní ọ̀rọ̀ Ọlọ́run. Dé a gbọ́dọ̀ máa fi ọmọ wé ọmọ, torí tá bá fẹ́ bọ́mọ yẹn, tá fẹ́ pè, tá fẹ́ dá lẹ́kọ̀ọ́, tá wá sọ pé òrí lágbájá, ó lè túbọ̀ múra sí ìwà búburú yẹn sí. Ṣùgbọ́n àwa èyí tó wá ṣe pàtàkì jù ni pé àdúrà, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n ń kẹ́gbẹ́ yìí, wọn kì í ṣọmọ ọdún kan, ọmọ ọdún méjì o. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ti wà ní ọmọ tó ti bàlágà, àwọn ọmọ tó dàbẹ̀ pé wọ́n tó ti lóye, wọ́n ti mọ̀ pé nǹkan báyìí ni mo lè béèrè, nǹkan báyìí lọ́wọ́ ọ̀rẹ́ mi, nǹkan báyìí ni mo lè béèrè. So a gbọ́dọ̀ pè wọ́n jókòó, ká fi àdúrà bá wọn sọ̀rọ̀, ká sì pọ̀ wọ́n sí ìtọ́ni ọ̀rọ̀ Ọlọ́run. Kábíyèsí, kí ni ẹ tún lè bá wa fún? Ẹ ṣé, màmá wa ti ka ìwé òwe orí 22 ẹsẹ̀ 6 yẹn wípé tọ́ ọmọdé lé ọ̀nà tí yóò tọ̀, nígbà tí ó bá sì dàgbà tán kì yóò kúrò nínú rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run tún sọ fún aṣáájú wípé nípa èso wọn la ó fi mọ̀ wọ́n. A ti sọ ṣáájú pé ọmọ ní ìní Olúwa, èso ara wa ni wọ́n jẹ́. Irú èso wo gan-an làwa gan wá ń sọ yìí? Bí èso bá ṣe rí, wọ́n ní igi rere á so èso rere. Ṣùgbọ́n gbò wá di pé igi rere
ó wá èso tó wá so àrínú èso ẹ̀ bóyá ó ti fẹ́ rà ní o ó wá ń kan o tàbí nǹkan kan wà níbẹ̀ nìyẹn. ọmọ tó jẹ́ pé kò rí kí òbí òun kó mu ọtí rí láyé tàbí pé kó mu sìgárì tàbí pé kó ṣíwọ́ sókè kó na ìyá ẹ̀ rí irú nǹkan wọ̀nyẹn ó máa jẹ́ àjèjì sí i á jẹ́ ìrora fún un nítorí pé ilé la ti ń kẹ̀sọ̀ lọ sóde ní tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè àgbáyé káàkiri nísìn òun ni wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ni pé bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí lè olódodo lè ṣe òbí ló ń láti yẹra ẹ̀ wò ọmọ ìdédé burú o ọmọ òkè dédé burú kò bí yẹra ẹ̀ wò ṣùgbọ́n Ọlọ́run tí wọ́n á fi ọ̀nà àbáyọ ó fi hàn wípé pẹ̀lú Olúwa ohun gbogbo ní ṣíṣe màmá wa ti sọ ṣáájú pé pẹ̀lú àdúrà Yorùbá gan máa ń sọ pé ohun tó bá dára ó ń fẹ́ àdúrà kó má bàa bàjẹ́ ohun tó bá sì tún kù díẹ̀ káàtó ó tún ń fẹ́ àdúrà kó fi lè dáa èmi gan lè fi àpẹẹrẹ ara tèmi kí n fi ṣàríkọ́gbọ́n kí n sì fi sọ fún àwọn èèyàn nítorí pé àkókò kan bíi ìgbà kan sẹ́yìn àwọn ọmọ ó tó bí ọmọ bíi 4 nínú àwọn ọmọ tọ́lọ̀ fi ta mí lọ́rẹ tó jẹ́ pé kí ni rìsọ́ọ̀tì yín léèwé ẹ ṣe skúsà lẹ́ẹ̀kíní lẹ́ẹ̀kejì kò jànà kí ló wá ṣẹlẹ̀ iléèwé tó sì tọ́ tó dáa òun la fi ń sí èmi àti ìyá wọn àwa jọ jókòó kí la máa ṣe báyìí ẹ jẹ́ ká mú ọ̀rọ̀ ètò Ọlọ́run lọ àdúrà àtàwẹ̀ àwa fáwọn ọmọ gan sínú àwẹ̀ ìpè ẹ jẹ́ ká jọ máa gbà nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run ní pé tá a bá ti wá ojú ó di dandan kó n sì ṣínà àdúrà ó ní ká béèrè gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Mátíù orí 7 ẹsẹ̀ 7 ó ní ká béèrè Olóhun fi béèrè wá fún wa mo ṣe ń sọ sí ògo Ọlọ́run ó sì dáhùn gbogbo ẹ̀kọ́ wọn ó bẹ̀rẹ̀ sí lọ gẹ́rẹ́gẹ́rẹ́ Ọlọ́run ló ń ṣe ohun gbogbo ó ní ìpìlẹ̀ àti òpin ohun gbogbo tí nǹkan bá ń da pàápàá torí ibi tó bá da ó ní Sátánì máa ń dọdẹ bàbá wo tàn Jóòbù kò ṣe kankan Sátánì kan gbò dọdọ gbọ ẹ tí ń bọ̀ ó ní lórí ìrìnkèrindò gbogbo àgbálá ó ní sórí ìránṣẹ́ mi Jóòbù láti tún lè dá ìgbàgbọ́ torí tí ọmọ bá tún òbí dáadáa tọmọ ẹ̀ bá fẹ́ máa yàwọ́ ó lè jẹ́ pé láti dán ìgbàgbọ́ àwọn òbí yẹn wò tí wọ́n bá sì ti fọ̀rọ̀ lé Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run sì ṣèyanu. ẹ ṣe púpọ̀. ní àfikún dádì wa mo fẹ́ ká fi ìfẹ́ fa àwọn ọmọ wọ̀nyí mọ́ra. ká fi ìfẹ́ fa àwọn mọ́ra. bẹ́ẹ̀ ni ká má fi ìwà tarí yẹn ká má fi bá wọn lò. ẹ jẹ́ ká fi ìfẹ́ fa wọn. pàápàá ní yàjóyàjó. pàápàá àsìkò ẹ̀rí àwọn nǹkan tó ń sọ pé ó ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ yẹn wọ́n ń yára wọn sọ́tọ̀ wọn bá ọ̀rẹ́ tó ṣe ẹ má jẹ́ ká wá sọ pé ká ta wọ́n nù. a gbọ́dọ̀ dá ọmọ tó dọ̀tí pọ̀ mọ́ omi ìdọ̀tí. kó má di pé ó gbẹ̀mí ara ẹ̀ mi bá ṣe rí sí. ẹ jẹ́ ká fẹ́ wọn a lè kórìíra nǹkan tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe é ṣe fún wa o ó fẹ́ wa o ṣùgbọ́n ó kórìíra nǹkan tá à ń ṣe tí ò dáa ká wá fìfẹ́ bá wọn lò ká wá fìfẹ́ fà wọ́n padà sọ́dọ̀ Jésù Ọlọ́run á ràn wá lọ́wọ́. àmín. wọ́n wá ní ká ṣàgbéyẹ̀wò ohun tó fa ìṣubú wọ́n wo ayé àwọn kan nínú Bíbélì wọ́n ní kí la lè rò pé ó fa ìṣubú àwọn èèyàn wọ̀nyí nínú Bíbélì Sámsónì Ófínì àti Fíníásì. nínú ìwé àwọn onídàájọ́ orí 16 yẹn ẹsẹ̀ 1 sọ fún wa pé Sámsónì sì lọ sí Gásà ó sì rí obìnrin panṣágà kan níbẹ̀ ó sì wọlé tọ̀ ọ́. níbi tí a kà yìí wọ́n sọ fún wa bí Sámsónì ṣe rí ọ̀rẹ́bìnrin àwọn òbí náà ǹjẹ́ àti ẹ̀ mọ ọ̀rẹ́ àwọn ọmọ wa online ẹ jẹ́ sọ pé online lóyìnbó ìyẹn nínú àwọn tó wà nínú fóònù àtàwọn tá à ń fojú rí àwọn tó ń wá wọn wálé Sámsónì lọ sí kò ń ṣe Ísírẹ́lì ló lọ o
Gásà láàrin àwọn ọ̀tá Ọlọ́run Fìlístínì, ó rí obìnrin panṣágà kan níbẹ̀. So nǹkan tó ń fà á nìyẹn, nígbà tó bá ti kúrò ọmọ tó bá ti kúrò ní ìpéjọpọ̀ àwọn ènìyàn Ọlọ́run, tí ọ̀rọ̀ rẹ̀ láàrin àwọn ọmọ Ọlọ́run tó jẹ́ pé àárín àwọn ọ̀tá Ọlọ́run ló ti mọ́ rẹ̀. Wàhálà wà irú nǹkan tó ṣẹlẹ̀ sí Sámsónì nìyẹn. Kí tún ṣe yẹn nìkan, nígbà tá a bá tún máa kà síwájú níbẹ̀ wọ́n tún sọ fún wa pé ó tún máa lọ́rẹ̀ẹ́ mi o, ọ̀rẹ́ kejì tún jẹ́ Dèláílà ará Fílístínì kan náà tún ní, ó tẹ̀ tún lọ sùn tí. Ó wá mú mi rántí ẹnìkan tí mo kà nípa ẹ̀. Wọ́n ní ọmọ yunifásitì ni ó wá fẹ́ ṣe rìsáàchì o. Inú ìwádìí tó fẹ́ ṣe yẹn, àwọn aṣẹ́wó ló ń ṣe nǹkan tó ń fa ìwà aṣẹ́wó ló fi ṣe ìwádìí. Nígbà tó dẹ̀ máa gba àwọn ìwé ìléwọ́ tó máa ń gbà tó máa fíìlì, ó mékejì ẹ̀ lọ, wọ́n jọ lọ sí ilé aṣẹ́wó láti lọ fíìlì nǹkan tó ń pè ní questionnaire. Ẹni tó jọ ìfọ̀rọ̀wánilẹ́nuwò. Lásìkò yẹn ó ta gàràgẹ̀ ẹsẹ̀ àgẹ̀rẹ̀ kúrò níbi tí ìgbà táwọn méjèèjì náà máa débẹ̀, wọ́n ní ẹ̀rù bá ìkan lára wọn tó bẹ́ẹ̀ gẹ́ tó yẹ pé ó ní tọ́ílẹ̀tì tó ń sá lọ sápamọ́ lòun ti lọ sáré gbàdúrà táwọn fi tètè sá kúrò mẹ́. So tá a bá ti lè kúrò nínú àlá wà, Ọlọ́run ṣe àlà bó ṣe fàlà sáàrin ìmọ́lẹ̀ àti òkùnkùn, bẹ́ẹ̀ náà ni àlá wà nípa ẹni tó máa jẹ́ ọ̀rẹ́ fún wa lọ́kùnrin tàbí lóbìnrin. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Sámsónì ò kíyèsára, kò tiẹ̀ tún tẹ̀lé ìmọ̀ràn àwọn òbí ẹ̀, ó ní dandan ẹ ṣáà fẹ́ fún mi, òun kọ̀ jálẹ̀ láti tẹ̀lé ìmọ̀ràn. Bàbá, ó Hófínì àti Fíníásì tá a wá máa ń sọ ìkọ́ o. Ṣe rí Ọlọ́run àánú tó fún wa lọ́mọ bí kó fún wa wò, àdúrà pàtàkì ni. Èyí tó máa ń jọ mí lójú ní ìtàn ìgbésí ayé Hófínì àti Fíníásì òun ni pé bàbá wọn wòlíì Élì òun ni Bíbélì sọ̀rọ̀ pa, wọ́n àti ẹ̀ sọ̀rọ̀ pa ìyá rárá. Èyí wá ń jẹ́ kí ó máa wá sóòkan àyà mi tí mo sì fẹ́ kí gbogbo àgbálá ayé mọ̀ yìí pé bàbá, gẹ́gẹ́ bí Yorùbá máa ń sọ, wọ́n ní ọmọ tó bá dára ti bàbá ni, èyí tó bá kù díẹ̀ káàtó ti ìyá ní. Àwa bàbá màdìṣẹ́ tó ga púpọ̀ o, nítorí pé mo rántí àwọn ìdílé míì tọmọ bá ń ṣe bákan báyìí, ìyá ní bàbá yín fẹ́ dé, àwọn ọmọ ìyá ti sá báyìí. Ṣùgbọ́n bàbá gan-an ó ní iṣẹ́ púpọ̀ láti ṣe. Àwọn ọmọ Hófínì àti Fíníásì àìgbọràn ló dà wọ́n láàmú, wọn à níbẹ̀rù Ọlọ́run, wọn àti ẹ̀ tún bẹ̀rù bàbá wọn, wọn àti ẹ̀ bẹ̀rù bàbá wọn rárá. Irú ọmọ wo wá nìyẹn? Bí ọmọ ò bá wá bẹ̀rù, kì í ṣe ijọ́ kan ṣoṣo òun náà ni kójò tó rọ̀ yóò kọ́kọ́ súná, yóò máa kán pàràpàràpàrà kó tó di pé hìhì yóò máa rọ̀. Bàbá wà ń bẹ̀ láti kékeré ni, nínú kó jẹ́ pé bàbá gan wọn ní aláwọ ti gbẹ̀jẹ̀gẹ́, torí Ọlọ́run kọ́kọ́ rán wòlíì kan kó lọ bá wòlíì Élì sọ̀rọ̀ wípé àwọn ọmọ rẹ wọ́n á máa gbé ìgbésẹ̀ tó dá o láwùjọ àwọn èèyàn Ọlọ́run. Kí ló dé? Ó ní Ọlọ́run ni ní tó bá wù. Ṣùgbọ́n kò sígbà tí mo ka ìtàn yẹn tó jẹ́ pé ẹ̀rù Ọlọ́run kì í bà mí, nítorí pé ta ló tó gbóná wojú ẹkùn kan mọ̀ tó wá ní Ọlọ́run àgbáálá ayé tó dá ohun gbogbo tó sì fẹ́ kí ohun gbogbo dá. Yorùbá bọ̀ wọ́n ní pé ẹgbàá ni Ọlọ́run ọmọdé, kò sí ọmọdé tí ò kì í fẹ́ yàwọ́ even láti kékeré. Ṣùgbọ́n èèyàn láti eléèbó ní ó ní spare the rod and spoil the child, fẹ́ pàpálẹ̀ kò sì bọ́. Gbogbo alamọ tó ń ṣẹlẹ̀ nílé ìwé nísìn, tíṣà gan ò lè dán ọmọ, òbí mìíràn sọ pé ta ló fi pàpà ọmọ mi lé ẹ lọ́wọ́ nǹkan. Òun náà ni yahoo ní primary school, ní kọ́lẹ́jì, kámọ̀ tó wá ní ilé ìwé gíga. Ṣùgbọ́n ìbẹ̀rù Ọlọ́run gẹ́gẹ́ bí ìwé òwe kìíní orí ẹsẹ̀ keje,
ó ní pé ìbẹ̀rù Ọlọ́run ní ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Ìwé Jóòbù gan 28 ìkẹtàdínlọ́gbọ̀n àti ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n àti ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n ó ní pé ìbẹ̀rù Ọlọ́run gan ni ọgbọ́n. Ó ní pé kéèyàn kórìíra ibi ó ní òye nìyẹn. Ẹni tó bá jẹ́ pé kò gbọ́ràn sóbí dèpòdépò máa gbọ́ràn sí Ọlọ́run tí kò rí Ọlọ́run àgbáláyé, ẹ rí i pé irú ọmọ bẹ́ẹ̀ kọ́lọ́run kó gbà wá ní. Kò lóye ni, kò sì lọ́gbọ́n ni. Ṣùgbọ́n èyí tá a bá fẹ́ kó bàjẹ́, èèyàn bẹ́ sulé náà ó fẹ́ gúnyán. Tó bá fẹ́ kíyàn yẹn kó ṣe kó dáa, ó ní pín iṣẹ́ tó náà máa ṣe, àkọ́kọ́ kó náà mọ́ṣú. Ìṣàjìnà tó bá sì jìnnà á wá mú odó àgùn dáadáa. Ọmọ tá a bá fẹ́ kó bàjẹ́ á kọ́ dáadáa. Tẹ́gbátẹ́gbá ní, tọ̀rọ̀tọ̀rọ̀ ní, tí ọ̀rọ̀ Ọlọ́run ní, àdúrà ní, tààwẹ̀ ní, Ọlọ́run àánú á gbà fún wa o. Àmín Jésù. Ẹ̀yin olùgbọ́ àti olùkíyèsí ńlé, mo mọ̀ wípé bàbá ní a máa lọ àlọ́jọ́ músolókùn ni. A náà mọ̀ wípé ewu ńlá ló wà o tí a bá tọ́mọ lọ́nà tó yẹ ká tọ́, tá a bá ṣe ohun tó yẹ ká ṣe. Nínú ọ̀rọ̀ ìparí tó wà níbí, wọ́n ní títọ́ ọmọ lọ́nà tó tọ́, ká fi òye irúfẹ́ ẹgbẹ́ tí wọ́n lè darapọ̀ gbọ́dọ̀ jẹ́ ohun pàtàkì jùlọ fún òbí, ká má kàn fi wọ́n sí ti ara wọn lásán. Èyí jẹ́ ọ̀nà gbòógì láti mú kí irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ gbé nínú ìbẹ̀rù Ọlọ́run, tí yóò sì lè yàgò gédégbé sí ti darapọ̀ mọ́ àwọn ọmọ tí kò ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn. Ṣáà mọ̀ ọ̀rẹ́ àwọn ọmọ wa, ṣáà mọ̀ bó ṣe ń rìn, ṣáà mọ̀ ẹni tí wọ́n bá ń rìn, ó ṣe pàtàkì. Ọlọ́run á túbọ̀ máa ràn wá lọ́wọ́ o. Àmín Jésù. Orí ọ̀fẹ́ á sì máa tó nínú ayé ẹnì kọ̀ọ̀kan wa. Wọ́n ní fún ìrònú, àìsí ìtọ́jú tó péye láti ọ̀dọ̀ òbí ni ó máa ń fa ewu ní ilé àti ní àwùjọ. Fún àwa tá a wà lé, bàbá ní ìbéèrè tàbí alákìíyèsí tí a fẹ́ pè wá sí lórí ẹ̀rọ WhatsApp tá a máa ń sọ, òun náà ni 0814 719 4733. Ẹ lè kọ sí wa níbẹ̀, a sì lè ṣe èyí tó tọ́ láti dáhùn ìbéèrè tàbí láti wo àkíyèsí tí ẹ bá pe àkíyèsí wa sí. Ẹsẹ̀ ẹ̀kọ́ sórí wa, ìwé òwe orí kìíní ẹsẹ̀ ìkẹwàá, òun náà ni a máa wá ẹ bá wa kà á tẹ̀lé yín lẹ́yìn. Ọmọ mi, bí àwọn ẹlẹ́ṣẹ̀ bá ń tàn ọ́, ìwọ má ṣe gbà. Ìwọ má ṣe gbà. Jẹ́ kí a gbàdúrà. Lọ́run òdodo, a dúpẹ́ lọ́wọ́ yín o fún èyí tí ẹ fi hàn wá lákòókò yìí. Ẹ̀yin lẹ fúnni lọ́mọ, ẹ̀yin la bá ni wọ ọmọ, ṣùgbọ́n ẹ fi ojúṣe fún wa láti ṣe. Ǹjẹ́ oore ọ̀fẹ́ tí gbogbo òbí ó fi lè ṣe ojúṣe yìí láti tọ́ àwọn ọmọ sọ́nà kúrò ní ewu ìbákẹ́gbẹ́pọ̀, pàápàá lóde òní, bàbá ẹ fi fẹ́ ní kọ̀ọ̀kan. Àmín Jésù. Ẹ má jẹ́ á jẹ̀bi lórí àwọn ọmọ tẹ́ ẹ fi fún wa o. Àmín. Ẹ mú kí ìrìn àjò ọmọ kọ̀ọ̀kan kó tọ́. Àmín. Ẹ ṣe wọ́n lọ́mọ ológo. Àmín Jésù. A dúpẹ́ torí pé ẹ ti gbọ́, ṣé o. torí pé a béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àmín.